ẹnìkan bá ọ̀gá rẹ̀ jà ẹ mọ̀ gbọ́ tàbí bàbá rẹ̀ ó sì ń bá wọ náà jà ó bú ọ ó bú bàbá rẹ̀ ẹni wá wádọ̀ rẹ̀ ńgbà tó wádọ̀ rẹ̀ tó o bá jọ máa rí ntọ́ sọ fún ni pé tọ̀ mo gbọ́ o ṣùgbọ́n lọ́ọ̀dọ̀ bàbá mi. lọ́ọ̀dọ̀ bàbá mi náà lọ́tún ara ṣe. táwọn bá ti pè mí ó ti tán. wọ́n ní mọ́ra mímí kò mú kàrá pẹ̀lú ìjà ìrì o. Ànábì ní gbogbo ẹni gbogbo yín pátá gbogbo tẹ bá ti rí tí ò bá dá ànábì ní ẹyí padà. ìyá dì í. ẹ̀rù ọwọ́ yí padà. Awo bí lìsáàlì yìí. ẹ bá lágbára àti ọwọ́ yí padà ẹ fọ̀rọ̀ ẹnu ẹ yí padà. Bìkọ́lì bì í. Àbíkẹ́fọ́ pè yí padà. Fọ̀sálì kàdí àfòlè. Ọlọ́mọdé yẹn ló lẹ̀ jù ní Mánì. Ó lẹ̀ jù gbàgbọ́. Ọyẹyẹ bàbá mi. Ọyẹyẹ mi náà. Ọyẹyẹ mi náà. Ọyẹyẹ àfáà mi. Ọyẹyẹ àfáà mi. Ọyẹyẹ mi náà. Ọyẹyẹ mi náà. Ọwá wá sọ́dọ̀ mi. Ọwá padà wá sọ́dọ̀ mi. Àfáà mi ò tí ì foríjìn ọ́. Ìforíjìn ọ́. Tàbí bàbá mi kì í foríjìn ọ́. Ìforíjìn ọ́. Tìmùtìmù kẹ́gbìn dànù ni. Wọ́n fẹ́ máa wójú rere. Wọ́n fẹ́ máa wójú rere. Wọ́n fẹ́ máa wójú rere. Lẹ́yìn pàtó ọ̀yẹ̀yẹ́ àbá mi, ọ̀yẹ̀yẹ́ ọba ìlú mi, ọ̀yẹ̀yẹ́ ìmọ̀mọ̀ ìlú mi, gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ ni wọ́n jọ lójú. Wọ́n ti rántí ẹni tó bá ti sọ ní sáré ìdí àti ọwọ́ àpàrà sọ́dọ̀ ọ̀rọ̀ fẹ́ wójú rere. Ọ̀rọ̀ fẹ́ wójú rere mi. Kò sí nǹkan tó kù ju pé tọ̀ mo gbọ́ o. Ṣùgbọ́n èyí tí ó fi kún jù tínú mi ò fi dùn wá ọ̀nà bẹ́ẹ̀ sì yanjú ẹ̀ lọ́dọ̀ àfáà mi. Yíò ni mo fi sọ pé àti wà ní àsàrátù sáà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde nílé kí ó tà ń wí nínú wọn lẹ́mọ̀ gbọ́ àbíbù ọmọ bàbá dámọ̀ ẹlòmí ajá igi ọmọ kéwù bẹ̀ ni wọ́n ó dáa ṣẹ́bẹ̀ iná lọ́mọ kéwù ẹgbẹ̀sán ẹ̀ta àdájọ́ ni ẹ̀kọ́ níjọ́ kan Ànábì Suleiman alayhi salatu wassalam àwọn àlìjànú rẹ̀ náà bá kọlu ti bàbá rẹ̀ Ànábì Dáúdà wọ́n ja ogun ipò ó fẹ́ fi agbára hàn bàbá rẹ̀ gbogbo ẹ̀yin àfáàlẹ̀ ti mọ̀tàn yẹn ó ti pa àwọn àlìjànú Dáúdà tó sì já sí pé ọ̀dọ̀ Dáúdà náà ló ti jogún gbogbo àwọn nǹkan wọ̀nyí. So Ànábì Suleiman alayhi salatu wassalam ó ní kùlímúná máa ń tíkọ̀ tọ́ èrè pọ́ù tí iná mi kú lè jẹ́ yìí tó à ń bẹ́yẹ sọ̀rọ̀ ta ní kọ́ ń bẹ́yẹ sọ̀rọ̀ ṣe bí Ànábì Dáúdà ní. So àlìjànú ńkọ́ ṣe bí Ànábì Dáúdà ní. Suleiman wá jogún ẹ̀ nígbà tó wá jogún ẹ̀ agbára yìí wá gùn àwọn ọmọ ogun yẹn tẹ mọ̀ wọn dá nǹkan mọ̀ àwọn ọmọ ogun yẹn láti lè fi wé àwọn followers àwọn náà máa jẹ́ kéèyàn ó máa ẹni tí ò bá ní làákàyè wọ́n máa push ẹ̀ àwọn followers àtàwọn oníkọ́mẹ́ntì sọ àtàwọn oníkọ́mẹ́ntì tí wọ́n ní làákàyè ló ń lọ́sẹ̀ gbogbo lọ́sẹ̀ yóò kọ́ kọ́mẹ́ntì yóò kọ́mẹ́ntì náà sílẹ̀. wọ́n ti wá para wọn ní ìtọ́já sí pé Ànábì Suleimana Ànábì Ọlọ́run ni ṣùgbọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ àti yànga òun ló nígbà tó kò sẹ́nìkan tó kù mọ́ àfẹ̀mí táwọn àlìjànú ti gbọ́ kò sẹ́nìkan mọ́ ó ti gbàgbé pò ní bàbá ọlá ti rúgbó ó ti gbàgbé pò ńlá àfà ọlá ti rúgbó àwọn akọjú ìjà síra wọn Ànábì Dáúdà wá ní ìwọ Suleimana Ànábì Suleimana kò bímọ gidi so ẹni bá ń sa ìdá ẹfilẹ̀ ẹ máa wò pé kí ló sọ Ọlọ́run tí ò dájọ́ Ọlọ́run ní dájọ́
ọmọ tí máa ń rí bàbá rẹ̀ fín ọlọ́jọ́ náà bímọ. ọmọ tiẹ̀ náà dàgbà. ọmọ kéwú tó bá yẹ dún sáfà. ẹ fi lẹ̀. ọlọ́run dájà ọmọ kéwú fò náà. yóò lọ ọmọ kéwú jọ. yóò lọ ọmọ kéwú. yóò gbẹ̀san ẹ̀. ó gbẹ̀san ẹ̀. abojú abimúlòkù àbá rẹ̀ abitó pa ọmọ kéwú tí ó kù. torí pé ìmọ̀ tó o bá ti fún yàn o lè gbà mọ́. ṣùgbọ́n ìwà tọ́mọ ènìyàn bá wù pẹ̀lú ìmọ̀ tó kọ́ lọ́dọ̀ rẹ̀ lòun náà ó fi gbẹ̀san. ẹ̀san yẹn ọlọ́run kì í forí ẹ̀jẹ̀ nìkan àfi kí kálukú wa ká ronú pìwàdà ká túbá. wọ́n bú bàbá rẹ̀ wọ́n na bàbá rẹ̀ lójú rẹ̀ ọ̀nà a máa tún ẹjọ́ ń rò. ọlọ́run máa fi ẹsẹ̀ lé tọ́. ọ̀pọ̀ nínú. òkúrú mi ò pé ọ̀wọ́n náà bàbá rẹ̀ lójú rẹ̀ lọ́dọ̀dà rẹ̀ ò tí ì pé ọ̀dọ̀dà rẹ̀ sí pé mi ò pé. ká jìnnà séjò tá a bẹ́ lórí. bá a bá péjò ká bẹ́ lórí ni. bá a bá parí ìjà ká parí ẹ̀ yányán. kó kú fínfín. ọmọ kéwù máa ń gbà fáfáà ni. tanyanya. ibi tá àfáà bá ń lọ lọmọ kéwú máa ń lọ. lórí ẹ̀kọ́ máa kéwú lọ kéwú sì gbọ́dọ̀ lọ. ọmọ kéwú sì gbọ́dọ̀ lọ. ìyẹ́bẹ̀ tó bá ní làákàyè. torí tí ò bá ṣe bẹ́ẹ̀ tí ò bá lọ bẹ́ẹ̀ yóò gbẹ̀san. àwọn fàdáde ní ọmọ kéwú tiẹ̀ náà. kò ní ọmọ kéwú tiẹ̀ náà ò ní wúlò. wà á ní wúlò ebi ní ẹjọ́ kò síwájú rẹ̀ ní ọwọ́ tẹ̀lé ọ̀rẹ́ yìí yẹn. wà á ní wúlò. wà á ní wúlò. kò ní wúlò lórí kọ́ sí bàbá rẹ̀ ọmọ kéwú yìí. ẹ jẹ́ ká wo Suratu Qasasi. فاسكن إلى بسم الله الرحمن الرحيم قالوا كان منكم من موسى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم. وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرح. Má tó já ló Markaz torí pé Markaz ni mo fẹ́ bá sọ̀rọ̀. Láti lo Markaz ó Markaz lálò. Iná kọ́ọ̀rún ẹ̀kẹ́ ní kọ̀ọ̀mù sáà. Ìwọ tó bá máa lò. Rọ́lá dúró rẹ̀ jẹ́ẹ́jẹ́. Iná kọ́ọ̀rún ẹ̀kẹ́ ní kọ̀ọ̀mù sáà. Ó tó ọ̀gá yín ni Dáúdà. Òun ni mo fi sí Markaz. Tó ti yọ ọ̀gá yín ni láàrin. Ó yá tó fà kán mọ̀. Ìnàkọ́ rúdàkà tẹ̀mí kọ̀ mi mọ́ sáà. Tó bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀. Wà á ní iná òmìnira ìgbòho ìmá iná bàbá ti àwọn ọ̀gàdàmú òbí òsìmáàtì òbí ìkówàtì. Isi kọ́lá làwọn kó mò ó. Ìlú kọ́lá làwọn kó mò ó látàkùnrà. Iná lọ́la. Iná wà láàárín ìgbòho ìfàrí. Wọ́n kò tagí. وابتغي فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله يحب Allah nina Karuna kana min kome Musa. Karuna
ara àwọn èèyàn Musa ni ẹ̀wọ̀n pé nílùú wa ní Kwara mẹ́wọ̀n àá máa kanra wa tí àbájọ máa lọ ni àá kanra wa ládàbí Markaz àá kanra wa àbí ká kanra wa lè sàláàtì táwa kọ́ra wa kéwú Ọlọ́run ní bó ti rí nù ni ànábì wa Musa òun ló fi àtọ́rà mọ Kárúnà ọmọ kéwú rẹ̀ ni báwọn kan náà ṣe jọ ọmọ kéwú ibi táwọn wí ṣùgbọ́n fábàgá àléhì Kárúnà kọjá àlà lórí Musa ó ríra rẹ̀ àmọ́ lóòótọ́ wà tí ẹnà mílẹ̀ kùnú sí. Àwọn àbẹ̀yẹ̀wò ní ẹ̀kùnrún bí máa ń jẹ́ ọ̀fẹ́ tí àwọn olùpẹ̀lú òbìnrin òsì láti ó ní ìkùn wá sí. Ẹ mọ̀ wá fi lára balẹ̀ díẹ̀ díẹ̀. Ina Kárúnà kánà min qaumi Musa. Kárúnà ó jẹ́ kan nínú àwọn èèyàn Musa. Èèyàn Musa ni Kárúnà. Ọmọ ìlú kan náà ni wọ́n. Ìran kan náà ni wọ́n. Fábàgá àléyìí. Ó wá kọjá àlà so ibi táàfà rẹ̀ lọ òun èé lọ ọbẹ̀ ọ̀nà ibi táàfà rẹ̀ bá gbà òun ò ní gbà táàfà rẹ̀ bá ní báyìí ni ẹni àwọn Sókótó ti rósù kí ni tiẹ̀ pẹ̀lú Sókótó Sókótó lọ ti mú mi mọ́ ni what if concern you pẹ̀lú Sókótó àbí wọ́n sì nù ọ́ lẹ́nu mímọ̀ wọ́n sì fọwọ́ tì ọ́ pétọ̀ oyè tó jẹ yìí o àwọn ó tì ọ́ lẹ́yìn nígbà tó yẹ bọ́ sí ọ lọ́wọ́ tán ọdìṣáàjì everybody ó ti rò pé ó ti dókè èèyàn dókè báwọn sẹ́rí tí ilé bá ga tó fáìn mẹ́yọ ọdún tí èèyàn fi kọ́ bọ́ọ̀ bá tiẹ̀ lówó lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ńkọ́ wọ́n tán bá náà fẹ́ wọlé ijọ́ kan náà nílé ò kanlẹ̀ gbogbo alágbára ẹwẹ̀ yín o ibi ẹ ti dìde ẹ má ṣàgbéré síbẹ̀ ẹ má kìí ẹ máa ń lọ́wọ́ tó lóyún pa á. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ Musa ìràwọ̀ Ànábì Musa bó ṣe ẹgbẹ̀rún èèyàn lóore wọn à ní san wọn ò fìbí sú ni. Lára ìmọ̀ràn ni ẹ. Lára ìmọ̀ràn nù. Ọ̀bọ. Yóò fà lásọ yá. Bẹ́ẹ̀ bá ní ókè o ẹjẹ́ fi èèyàn ń du ipò ọba abóńdupò kan kó tó débẹ̀ ẹ máa wọ àwọn olóṣèlú wọ́n mọ promise tán nílé ṣe ẹ̀fọ́ kan balẹ̀ àfibalẹ̀ epo wọn àfibalẹ̀ oúnjẹ wọn but ó ti débẹ̀ náà kó tó débẹ̀ dọ́là máa wálẹ̀ gbogbo nǹkan ìjẹ́ débẹ̀ tán bẹ́ẹ̀ náà ni gbogbo oyè tó oyè báyìí sílẹ̀ o ẹ̀yin Markaz ẹ̀yin lẹ́ lóyè yìí o ẹ̀yin àdàbí ẹ̀yin ló kàn o ẹ bá fa ẹnìkan ta ọmọ ìtẹ́ ẹ bá fa ta kẹ́tò fa ta yóò rọ̀ wọ̀ bí ẹ̀kọ́ ẹ sì rí mi tákẹ́ tó fà mí kalẹ̀ mọ́ wọ́rì gbogbo ọ̀nà àti ọ̀lẹ́yìn àfà wọn bá igbó pa àṣẹ fún tán díẹ̀ nínú èèyàn ni máa ń wẹ̀yìn wò àfà mi ò gbọ́. jẹ́wọ́ tẹ ọ̀pá àṣẹ tán díẹ̀ nínú èèyàn ni máa ń wẹ̀yìn yóò kó sódà sápáre. yóò máa lo idà. torí yóò ti ní àwọn mọ̀nkúsí àwọn àwọn náà pè ní mọ̀nkúsí àwọn èèyàn rádaràdán. àwọn èèyàn mọ̀rànmọ̀ràn. àwọn followers rádaràdán. àwọn alákùnkùn èèyàn. nígbà tó mọ ń bú bàbá rẹ̀ tẹ́ ń tì lẹ́yìn tẹ́ẹ̀rí kó ní tí náà dàrú. ọmọ ń rí bàbá rẹ̀ fín ẹ̀ ń tì lẹ́yìn. èèyàn kí lọ́dọ̀ àfà ń bú àfà rẹ̀ nítorí pé ó rò pé ń gòkè ẹ̀ sì ń tì lẹ́yìn. ẹ̀ rí pé ẹ̀yin followers ẹ̀ rí kó rí ti dàrú. orí yóò pé platform follower ní
فبقى عليه وآتيناه من الكنوز Ọlọ́run ní lóòótọ́ Ànábì Mùsá kọ́ Kárúnà kéwú ó tún ṣàdúrà fún pé kó ní owó Kárúnà sì ní owó lóòótọ́ Ọlọ́run náà jẹ́rìí sí pé wàá tẹ̀yìn náà àwọn Ọlọ́run fún mínà ìkùnúùsì owó ipò débi pé máa yí náà mọ̀fá tí a wúlọ́ tà nóòhù bẹ̀rẹ̀ ó sì bá ti hó lè kú wátì. máa iná màfàdé àwọn látànú ìlú sì bá ti hó lè kú wátì. látànúhù. وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة. Kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ wú àfà owó púpọ̀. Tán bá fẹ́ lọ ṣí ilé owó rẹ̀ nígbà náà, àwọn owó sílífà náà fi ń ṣe owó ńgbà ẹ̀. Sílífà. Owó yẹn, kọ́kọ́rọ́ ilé owó yẹn wúwo débi pé èèyàn bíi 50 ló máa ń ṣí kọ́kọ́rọ́ yẹn náà máa ń ṣí ilé owó yẹn. Ó wúwo gan bèrè wúsìbà àwọn ìjọ náà fẹ́ lọ sí ilẹ̀kùn náà tóbi ó wà yàmì ó lè kú wà àwọn tí wọ́n jẹ nkánu gan ni wọ́n lọ sí kìí ṣerú àwọn èèyàn fẹ́lẹ́fẹ́lẹ́ ibi tí kọ́kọ́ lówó ìgbòde tí Kárúnà lówó pọ̀ kí ṣe kọ́ lọ́la ó kó mú àwọn èèyàn rẹ̀ wá ń sọ fún ìwọ Kárúnà rántí ibi tó ti bẹ̀rẹ̀ o rántí pànàbí Mùsá láàfáà rẹ̀ o láàfáà méjì o àìmóore ní kí a tó máa sọ pé lẹ́yìn àfáà tó ń ti kéwú lọ́dọ̀ rẹ̀ àfáà kan tó ń bẹ tó fàṣírí hàn ọ́ àṣírí èwo àṣírí wo ni ò sínú Kùránì àṣírí wo adẹ́kùnmọ́kùnrin ọmọ nìyẹn lẹ́tà náà bẹ̀rẹ̀ lọ́sibá tí ó lè kú àti ìsìnkálà lákòókò Ọlọ́run nífẹ̀ẹ́ fáàrí, Ọlọ́run nífẹ̀ẹ́ kí a máa ṣe fáàrí. Ọlọ́run nífẹ̀ẹ́ kí a máa ṣe yára kó wà ní tákùtákù. Ní tákùtákù. Tí n bá pọ̀nyàn lé, tọ́jú orí ni kìí ṣe màkáàmà. Àfáà rẹ̀ ń bẹ láyé. Àfáà rẹ̀ ń bẹ láyé. Ìwà káwá pé tí wọ́n. Kí ni ká pé tí wọ́n? Kí ni ká pé tí wọ́n kọ́ máa tí wọ́n. Àwọn àgbààgbà ń bẹ láyé. Àgbà onítán lórí ilẹ̀. Àgbà onítán lórí ilẹ̀. Lọ́la ti ẹ̀ náà. Ó mà ṣe o. Inna Allaha yuhibbul farihin. Inna Allaha yuhibbul farihin. Ọlọ́run fẹ́ràn fáàrí. Ọlọ́run fẹ́ràn fáàrí. Tó ń gbéraga sọ́gà rẹ̀. Gbéraga sọ́gà rẹ̀, tó ń ṣàgbéré sọ́gà rẹ̀, tó ń pa àbá rẹ̀ lórí. Ọ̀parun. Ọwọ́ tó padà parun bí ti Kárúnà ni. Báwo fẹ́ kọ́ parun? Àfẹ́ ọparun. Afẹ́ kọ́ yí padà. Afẹ́ yí padà, olùmọ̀ràn yìí fi wáyé. Dá lóhùn. Lawla amanna Allahu alayna wa kasafa bina. Báyìí kàánà wú. Wa ka'annahu la yuflihul kafirun. Àṣẹ́kẹ̀ ìfèrí ò ní jèrè. Àṣẹ́kẹ̀ ìfèrí ò ní jèrè. Ọlọ́run wá ní tílẹ̀kà dárò ilẹ̀ àhírà. Ilé tá ń lọ òun táwọn ọkàn. Ilé ìkẹyìn. Ilé ìkẹyìn, ilé ọ̀rọ̀ ìwọ̀n àtijọ́ náà. Àwọn tá a pèsè fún ni àwọn láyìí rí dúnà tí wọn ò tiẹ̀ gbèrò. Olùwá láti ṣègbéraga. Láti ṣègbéraga tí mo gbèrò tákùtákù tí mo rẹ̀ tákù lórí ilẹ̀ tí mo ṣègbéraga. Ọmọ ni wọ́n ti dé ọ̀rọ̀. Tí wọn ò ríra wọn pé mọ̀káàmù káwọn wà mọ̀káàmù. Wọ́n wá màkàmàkà ló ti gbogbo ayé lọ. Allah subhanahu wa ta'ala mo fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fi búra. Mo sọ̀rọ̀ ẹnu létí tó jáde. Níjọ́ kan èmi pẹ̀lú bàbá mi Sheikh Jamiu. Àti bàbá wa ṣé ò sọ ọ́lẹ̀ òun kò kéwù. Àwa kú àwọ rélùwé Ọ̀fà, àwọ rélùwé ẹ̀ nílùú abọ́lẹ̀ lọ́fà. Báà mi wá ní
ẹjẹ́ àyàdọ̀ sí òjánù bí lálà. Mo wà ní déédéé bí ọmọ ọdún 9 going to 10. Mo tẹ̀lé wọn lẹ́yìn jelejele. Bí ṣé òjánù bí lálà ṣe rí mi báyìí tó wò mí báyìí. Ṣé òjánù ni ṣé ò hábùdù rọ̀ díìdì alọ́bùdù bá bì káàbà. Láìsí ṣe pé wọ́n ti ríra rí tẹ́lẹ̀. Láìsí pé a ti ríra rí. Wọ́n ní ṣé ò hábùdù rẹ̀ síìdì. Mo wá ń bi bàbá mi pé bóun náà ṣe mọ̀ pé mò ń jẹ́ abúlé. Orúkọ yìí. Ṣé òsọ́ọ́lù gangan ló mọ bàbá Bílálà? Wọ́n ní ẹ̀jẹ̀ nígbà tí wọ́n náà fẹ́ yà bàbá mi ló dá. Bàbá mi sì máa tẹ̀lé ọmọ wọn ni. Ibi tán mọ́ yẹ jájọ yà. Ṣé ò jẹ́ mi Bílálà bàbá ní àwọn èkúté kan jẹ búrẹ́dì àwọn òfin wọn yọ̀ọ̀dá tán fi jẹ búrẹ́dì. Nàbà gbéyà lọ́kùnrin yóò pẹ́ wá. Àwọn yóò pẹ́ wá ìwé èkúté. Ní ìkàlà àmọ̀tẹ́mi rí o. Ní èkúté. Báwo èkúté ṣe pọ̀ dé nìyẹn? Báwo ṣe pọ̀ dé nìyẹn? Yóò oríṣiríṣi èkúté àti funfun àti dúdú. Gbogbo Àti ẹnu rẹ̀ mọ́ fófófó. eléwo ló jẹ búrẹ́dì mi. Eléwo ló jẹ búrẹ́dì mi nínú àyè èkúté wọ̀nyí. Ṣé mo fi lé lọ́wọ́? Ṣé mo fi búrẹ́dì lé lọ́wọ́ rẹ̀? Àwọn èkúté bá wojú ara wọn. Wọ́n wojú ara wọn. Ẹ mọ̀ sí wá mú ìgbálẹ̀ bí ẹyọ méjì wá kó bẹ̀ ẹ̀yìn ọ̀kà. Láti parí àti mọ bí wọ́n wọ̀ mọ́. Ó ní nígbà tẹ́ ti wá jẹ búrẹ́dì mi. Omi tẹ́ bá ń gbé kaná ńkọ́, omi táwọn wí subhanallahi. Kí ni náà ẹ̀ náà fi kí ni kẹ́tù náà ti máa ẹ̀lẹ́tíríkà ló pọ́n. Omi yẹn ojú bí kọ́ọ̀bù kan náà lọ, náà bá da pálí ṣúgà kan sí. Omi tí ń hó, náà bá fọwọ́ rò, náà bá gbé mu. Láì sẹ́mi. Láì sẹ́mi, wọ́n ní a gbé mu bẹ́ẹ̀ ni. Ṣé ò bá wọlé? Àwa jókòó títí bá mi ní, afá jámọ́ lọ tí a jámọ́ lọ. Ó lè má jáde sí amọ́bà fún ó bá tẹ̀ lọ. So, ń tẹ̀mí rí àwọn wòlé Ọlọ́run wà. Àwọn wòlé Ọlọ́run wà. Ṣùgbọ́n àwọn tọpọlọ wọn ti kú, wọn ò ní òsín tó jọ bẹ́ẹ̀. Ó lò sí tó jọ ní àwọn tọpọlọ ti jẹrà títí rùn. Títí rùn. Títí rùn. Ó lè sọ ìjánu ìdáná ti mọ̀ wípé ní àwọn abánáwé tí àbúrò sí ìdí wọn jẹ. Nítorí wíńjọ́ náà wà láì ọ̀rọ̀ yẹn, ó yà mí lẹ́nu. Ṣé wàá bẹ̀rẹ̀ sí ìdí wòlé Ọlọ́run? Wòlé Ọlọ́run. Òbí tí wòlé yẹn ti pọ̀. Wòlé Ọlọ́run. Wòlé Ọlọ́run. Bó ti wá wíhun, n ò wá èmi gan òró lọ́kàn. Pé kí n máa wá fi ṣègbéraga. Ó sì ti rámì lára wọn ni. Ó sì ti rámì. Ó sì jọ bẹ́ẹ̀ lóòótọ́. À ń kú ọbẹ̀ gẹ́rẹ́ tí mo kọ́ ọmọ ọdún 10. Lọ́lọ́ ti nù mí lẹ́nu mímọ̀. Ní mo ti mọ Kùránì tó ti yé yékéyéké tí mo ti ń kọ́yàn. Àwọn tí mo wá máa ń kọ́ ń kéwú, àwọn afẹ́ràn mi débi pé wọ́n máa ń fún mi lówó. Máa sọ fún bá mi pé ẹ má fún mi lówó jẹ mọ́. Fún mi lówó jẹ máa dákun. Wọ́n fàgbára lọ́rẹ̀. Nígbà mo ti láti ọmọ ọdún 10. 10 years. Àmà 10 years sí gbogbo bisikíìtì. Tá a fi wá bá débi tá a bá dé lónìí. So, kẹ́nìkan wá máa sọ pé kinní kan ń lò ń gbé tó ń gbìn. Àwọn ó máa wò ní. Ó máa wò ní. Kí ni ń ṣe ọ́? Kí a ṣe ọ́? Kí ni Yorùbá ni ó máa sọ kalẹ̀? Sọ́ọ̀ ń sí èrè ni. Àwọn ìṣẹ́wọ̀n yìí. Bí àṣà àwọn kan, a ní sọ́ọ̀ ń sí èrè ni. Ntẹ̀mẹ́ tó sọ nínú gbémù jagunjagun, abẹ́ ń sí èrè. Abẹ́ ń sinmi ni abẹ́ ń sí èrè. Tìrìkàdámù láti ọ̀tù. Ọgbọ́n. Àdánù ilé ní ìrẹ̀lẹ̀ lórí dúnà olùwà kìlá ní ọ̀rọ̀ pàtàkì. Wọ́n lè àgbìmọ̀lú lé ọ̀tẹ̀kì. Àfà, tí ká bá lọ Sáúdí, bá lọ Mọ́kà pẹ̀lú àwọn ọmọ mi, kí n tẹ̀síwá wá lọ. Níjọ́ kan a fẹ́ lọ ṣàdúrà, wọ́n ní a fẹ́ lọ ṣàdúrà fáwọn èsè níbi Al-Lateef. Mo sì ti mọ̀ pé tá a bá ti fẹ́ lọ sí nǹkan tó jẹ́ gbòógì bá òjò gbọ́dọ̀ mọ́rọ̀. Tó wáyé pé ṣé wù mí ní ìwé rẹ̀ yóò wókè,
yóò máa ṣẹ̀dí wújẹ́wújẹ́ máa ṣẹ̀dí ilẹ̀ ń wí irọ́ lẹ̀ pa. Irọ́ lẹ̀ pa láì mọ̀ pé ìjàpá rẹ̀ ṣọ́ọ̀ṣì. Ọlọ́run ò lè tó bá. Ọlọ́run ló bá wọn. Bọ́ọ̀lù wọn bá ṣe nǹkan kò gba wàhálà. Ẹ dákun gbà tá a lọ́njọ́ náà bá a ṣe lọ tá à ń ṣàdúrà ẹ dákun kí ló wẹ̀ wá lọ kí ló wẹ̀ wá bọ̀ òjò ní kàrámọ̀nù. Bẹ́ẹ̀ náà ní lọ́dún kan èmi àti bàbá àdínì wa aláàjì wa Masudi Olúgbani a wà ní Maka antawaf mo wá ní aláàjì Masudi Olúgbani mo fẹ́ ká ẹ pé ilé mo ní ẹ jẹ́ mọ̀ pé sábàbí bá a ti ń ṣe yìí tójò ń rọ̀ ní Maka yìí òjò ń rọ̀ nílé báyìí náà o lákòókò kan náà lásìkò kan náà Olúgbani ẹrù bẹ́ẹ̀ òjò yẹn ó sì wá dénú hòtẹ́ẹ̀lì wa tó bá ti dá yóò dá nílé bàbá wa dúró nígbà tá a wá dé ilé bàbá wa pe ilé ara lé ní òjò ń rọ̀ ní ìsìn náà ló dá mo ní sẹ́tì pé mo sọ wá ní Allahu Akbar kàrámọ̀nù gbogbo àwọn ẹni ọlọ́run wọn à lè tán mi ò sọ fún yín pé ẹni ọlọ́run lè ní o kọ́lọ́run kà wá fún wọn ní o ó lè máa ní àbó náà ń pèrè ẹ̀ bákan n ò pe ara mi bákan o bóyá nǹkan kan là ń ṣe tọ́lọ́run fi ń ṣe bẹ́ẹ̀ mọ̀jà lè fi ilẹ̀ ọ̀rẹ́ kọ́lọ́run kó kà wá fáwọn ẹni rẹ̀ gbogbo àwọn tó sì ń ṣe tọ́lọ́run fẹ́ kọ́lọ́run má jẹ́ kí ṣe tánì ráyè lọ́dọ̀ wọn alùbáríkà lánàá bí ọmọ kéle jẹ́ ẹ̀kọ́ gidi. Ẹ̀kọ́ ni kó jẹ́ fún wa. Fẹ́mi àti ẹ̀. Ìwọ́n tó lọ pa fún lówó tó lọ fún lọ́lá àwọn onímọ̀ kan ọ̀gbọ̀dọ̀ bàtà sílẹ̀ àpá rẹ̀. Wọ́n tàkọ́ sílẹ̀ àpá rẹ̀. Inú ọgbà tó ti dàgbà tó ti ṣe kékeré tó ti ṣe wé lẹ́yìn tó mú kókó ọ̀gbọ̀dọ̀ bá rẹ̀. Tọ́ ọ bá sì rí ẹni tí ó kù díẹ̀ káàtó bóyá ọ̀rọ̀ òye ni bóyá wọ́n wá gbógun ti ilé àfá rẹ̀ wọ́n ń bú ọ wọ́n àtáàkì ẹ tí wọ́n fi àtáàkì ẹ wọ́n fẹ́ àtàkì àfáà rẹ̀ kò gbọ́dọ̀ parí lọ́dọ̀ tiẹ̀ láì tí parí lọ́dọ̀ àfáà rẹ̀ tó bá yẹ parí lọ́dọ̀ tiẹ̀ ọ ìṣe èèyàn dáadáa wọ́n bú bàbá rẹ̀ ọ̀tá bàbá rẹ̀ àtọ̀tá rẹ̀ wọ́n wá wá sọ́dọ̀ ọmọ pé ẹjẹ́ ọ̀rọ̀ yìí ó tán ìjọba ni ó ti tán ó wá gbà lálejò ó sì kú ti bàbá rẹ̀. Ó kú ti bàbá rẹ̀ tí ò sí parí lọ́dọ̀ ti bàbá ẹ̀. Ọba ló ti parí lọ́dọ̀ ti ẹ. Ọ̀dàlẹ̀ ni ẹ, ìtírẹ́yà ni ẹ, mọ̀náfìkì ni ẹ. Ẹ wá àtúnṣe bí gbogbo rẹ̀ ó sì lọ yányán. Ó sì lọ yányá. Ẹ kí wọ́n sọ fún yín, béèyàn bú mi, wọ́n bú tèmi. Àbọ̀ òkú ti ẹ padà. Ibi tó yìí ti bú mi, màá tọ́jú ẹ̀. Ó lè fẹ́ lọ ilé ẹjọ́. Èmi náà pẹjọ́. Apẹjọ́ ni. Mo fi hàn. Bẹ́ẹ̀ ni. Tó ṣe fẹ́mi rèé o. Tó ṣe fẹ́mi rèé. Tèmi náà fi ṣe tí mo ṣe. Tèmi náà fi ṣe tèmi ọba ní wèrè ni ẹ, mẹ́ni wèrè wà bẹ́ẹ̀. Ẹ sọ fún wọn bẹ́ẹ̀ nìkan kan sọ̀tá. Bẹ́ẹ̀ ni. Mi ò everybody ọ̀rẹ́ mi ní everybody. Bẹ́ẹ̀ ni o. Mo máa ń tí mò ń ṣe mo dẹ̀ dára mi lójú. Gaskiya. Mi ì ṣalábòsí. Nítorí bá fi mú ẹ yíwọ́ sọ́dọ̀ mi, wàá yíwọ́ ẹ padà. Wàá yíwọ́ ẹ padà ni àwòrán yẹn kà sóńgó. Bí n bá rí pé o jẹ́ gẹ́gẹ́ bí ọmọ mi, màá correct ẹ. Tó o bá sọ pé mi èé ṣe bàbá rẹ, tó wá rí mi fín, màá àtàkì bàbá ẹ̀. Màá àtàkì bàbá ẹ̀. A jẹ́ pé o lẹ́kọ̀ọ́ nìyẹn. O lẹ́kọ̀ọ́ nìyẹn, wọ́n kọ́ ẹ nílé nìyẹn. Wọ́n kọ́ ẹ nílé nìyẹn. Àwọn kọ́ níta. Ìwọ kọ́ ni màá bú. Bàbá ẹ̀ ni màá bú. Bàbá ẹ̀ tó jù wọ́n lọ láàbù. Ni màá bú. Torí ìdílé, ẹ jẹ́ ká lo ẹ̀kọ́ o. Ká lo ẹ̀kọ́. Wọ́n bá ti kú yàrá àwọn afẹ́lẹ́ lẹ́nu pawó lórí social media. Wọ́n fi pawó. Bàbá wa fi pawó náà ọ̀rọ̀ àti máa lọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ ọ̀dẹ onítọ̀hún. Ìwà mùnáfíkì ni ìwà kèfèrí ni. Ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run. Abẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ṣàánú fún wa.